títí dàsìkò yìí lọ́rọ̀ náà sì ń jà rìnrìn káàkiri o nígbà tí gbajúgbajà olóṣèlú ilẹ̀ haúsá ni tó ti fìgbà kan jẹ́ mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Jigawa ìyún Alhaji Sule Lamido nígbà tó tú àṣírí Tinubu pé Tinubu ti di igi àràbà báyìí o àti wípé ẹni tí yóò lé tí yóò gbàjọba kúrò lọ́wọ́ ẹ̀ lọ́dún 2027 onítọ̀hún yóò ṣiṣẹ́ àṣekára lásìkò tí Sule Lamido tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìwé Nigerian Tribune ìlú mà tú àṣírí yìí. Sule Lamido jẹ́ kó di mọ̀ pé nínú Nàìjíríà yìí kò sí olóṣèlú tó jagun tó Tinubu òyìn ogun òṣèlú tó sì borí. Ó ní Tinubu nìkan ni olóṣèlú tó jẹ́ pé kò sí ogun tó jà ní òṣèlú tí kìí borí. Ó ní bí ó bá ń jagun náà yóò dàbí pé kò lè borí ṣùgbọ́n òun ò mọ irú ẹ̀dá tó jẹ́ tó fi wá di pé kó bá fẹ́ jagun náà ó máa rí pò ń borí yóò sì jáwé olúborí ni. Ó ní kí wọ́n wo àwọn ogun tí Tinubu ti jà. Ó ní fún àpẹẹrẹ ká wo ètò ìdìbò tó kọjá yìí lásán káwọn má ti lọ fà èèyàn pé káwọn má ti lọ sẹ́yìn jù. Ó ní lásìkò ètò ìdìbò ààrẹ Bọ́lá Ahmed ààrẹ Muhammadu Buhari yan ààrẹ àná kò fẹ́ kí Tinubu di ààrẹ. Ó ní ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ sẹ́nitọ̀ Ahmad Lawan ló fẹ́ kó di ààrẹ orílẹ̀-èdè yìí. Ó ní ṣùgbọ́n Tinubu ó nà àti Lawan àti Buhari gbogbo wọn ló nà papọ̀. Ó ní ìdí èyí ni Tinubu ni ló fi lè wò pé kò sí nǹkan tó ń jẹ Buhari nítorí pé kò ṣàtìlẹ́yìn fún un. Sule Lamido ní èyí nìkan kọ́ ó ní kan tó wọlé Yorùbá. Ó ní ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn aṣáájú ìran Yorùbá ni olóògbé Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìyẹn ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Ó ní gbogbo nǹkan iná fi tako Tinubu láti má ṣe jẹ́ kó dé ààrẹ. Ó ní ó tún na àwọn yẹn náà ó fẹ̀yìn wọn jalẹ̀. Ó ní ààrẹ tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ náà ó náà gbógun ti Tinubu pé kò lè dá ààrẹ. Ó ní Tinubu ó tún na ogun wọn pọ̀ ó tún jáwé olúborí. Ó ní lásìkò ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC tó fẹ́ gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ APC. Ó ní ọ̀pọ̀ àwọn gómìnà APC inú wọn tó fẹ́ kí Tinubu gba tíkẹ́ẹ̀tì náà. Ó ní Tinubu ó tún na gbogbo wọn papọ̀. Ó ní ilé ìfihàn pé àkàndá ẹ̀dá àti alágbára ẹ̀dá tó máa ń jẹ́ jagunjagun nínú òṣèlú tó sì ń jà àjàyè. Ó ní Tinubu. Sule Lamido wá jẹ́ kó di mọ̀ pé irú ẹ̀dá bẹ́ẹ̀ tó jẹ́ pé nígbà tí ò tí ì ní agbára kankan lọ́wọ́ tí kì í ṣe ààrẹ tó ń jáwé olúborí tó ń na àwọn èèyàn bẹ́ẹ̀ oníṣẹ́rú ẹni bẹ́ẹ̀ tí agbára ti wá dọ́wọ́ ẹ̀ ìní ò wá rọrùn káwọn gbàjọba lọ́wọ́ ẹ̀ lọ́dún 2027. Ó ní kò ní rọrùn rárá àti rárá o. Ó ní nǹkan ńlá ni àti pé àsìkò ti tó káwọn tètè lọ bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí nítorí pé èyí tó pọ̀ jù náà àwọn aṣáájú ẹgbẹ́ PDP ìlú ti ń ṣiṣẹ́ fún Tinubu tó ń gba owó oṣù lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé wọ́n kàn ń ṣojú ayé ni. Ó ní gbogbo eléyìí ti fi hàn pé Tinubu ti kó sáàárín gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ó ti bàyè wọn jẹ́ àti wípé gbogbo wọn ò wúlò mọ́ tó sì ní láti lé Tinubu lọ́dún 2027 o kó nǹkan má sọ ṣe ọ̀rọ̀ ní akẹgbọ́ burú lẹ́nu abọ́ rẹ̀ ni. Ó ní yóò fẹ́ nira kọjá sísọ nítorí pé Tinubu agbára àti àṣẹ ó ti wà lọ́wọ́ ẹ̀ pátápátá báyìí.